mo tún kí wa pé a kú ojúmọ́ mọ́ níbi yòówù kẹ̀tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti ń ná gbàrà tá a ti ń ná gbòòrò tá a ń tọ̀nà jíjìn wọ ẹsẹ̀ kùkú náà wọ̀nà jíjìn níbi tá a ti ń gbálé gbàtà tá a ti mú ròyìn wá lájà balẹ̀ lórí ìkànnì wa a kí wa pé a kú gbogbo àsìkò àti gbogbo ìgbà Èdùmàrè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè mo máa sọ pé ojú tẹ fún wò wá ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba adániwáyé ìròyìn fún tàsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ tá a tún mú wá orúkọ oníròyìn yóò fìgbà kan yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ṣáájú ká tó máa lọ bí ìṣe wa rèé ẹ̀gbọ́n àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí sùúrù tó lọ́jọ́ òun ni o bí a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tá a fẹ́ mú ògbóǹtarìgì agbésùmọ̀mí èyún Bello Túnjí ká tó lè rí mú a ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ olórí àwọn ológun ilẹ̀ yìí òun ló sọ èyí di mímọ̀ ẹni tó ń wo àti sun akànnì apẹ́ létí omi òun lọ̀rọ̀ ìjọba àpapọ̀ tá a fẹ́ fi páńpẹ́ òfin mú mi ṣáájú ìwọ́de Ọmọyẹlé Sowore ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí ọwọ́ iléeṣẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn afurasí ọ̀daràn 17 kan ní ìpínlẹ̀ ọ̀hún kàyéfì rèé àwọn ọmọ kéékèèké ni wọ́n túyáyá tí wọ́n sì túyáyà jáde nílùú Ìlọrin tí ń ṣolúlu ìpínlẹ̀ Kwara láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìjọba tó wà lóde lásìkò yìí ilé-ẹjọ́ májísírèètì kan rèé tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣe bẹ́ẹ̀ ju arákùnrin kan sẹ́wọ̀n oṣù 6 lórí ẹ̀sùn pé ó ju iṣu ẹyọ 3 ní ìpínlẹ̀ ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí ní àwọn ti fi páńpẹ́ òfin gbé ọmọ yahoo tó fẹ́ fọmọbìnrin kan sóògùn ọ̀rọ̀ ní ilé ìtura l'Àbújá nínú ìròyìn ti Yorùbá Nation ó ti tó 1,029 ìyún 29,000 ọmọ Yorùbá tó jọmọ Káàárọ̀ Oòjíire tí àwọn Fúlàní ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti dá ẹ̀mí wọn légbodò ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ló sọ èyí di mímọ̀ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí sùúrù tó lọ́jọ́ òní bí a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tá a fẹ́ mú ògbóǹtarìgì agbésùmọ̀mí òní èyún Bello Túnjí tá a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tá a fẹ́ rí mú olórí àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọn ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí èyún General Christopher Musa tó sọ di mímọ̀ lánàá òde yìí lásìkò tí wọ́n ṣe àwẹ̀jẹwẹ̀mu oní ọdún 42 tí wọ́n ti ṣe ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọmọ ogun ilẹ̀ yìí tó wà ní ìlú Àbújá tó wà ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí àlàyé tí Christopher Musa tó sọ ó ní àwọn kò káwọ́ gbéra bẹ́ẹ̀ ni àwọn kò sì súnlé lórí ìtọpinpin ọ̀daràn tó jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí èyí tí ó ń da gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tó ń dá láàmú Bello Túnjí gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ ó ní ìgbésẹ̀ tó ní àsìkò tó sì gba ọgbọ́n àti ọpọlọ ó ní láti fi páńpẹ́ òfin mú Bello náà ó nítorí wípé ògbóǹtarìgì tó kálé kákó ni àwọn sì gbọ́dọ̀ gbé ọgbọ́n kalẹ̀ àti òye kó tó di wípé àwọn ò fi ọwọ́ òfin mú Bello Túnjí náà ó ní kì í ṣe pé àwọn sùn lé o àwọn ń ṣiṣẹ́ lábẹ́nú takuntakun Bello Túnjí yìí tó jẹ́ agbésùmọ̀mí àgbà tó ń domi àlàáfíà ìlú láàmú pàápàá jùlọ ní ọ̀dọ̀ àwọn èèyàn tó jẹ́ Haúsá lọ́hùn-ún pẹ̀lú bí wọ́n ṣe sọ di mọ́ wọn ni níṣe ni ó fi ara sinko ní ìpínlẹ̀ Sokoto sí ìpínlẹ̀ Zamfara níbi tí wọ́n ní ó wà tó ti ń ṣe iṣẹ́ burúkú ọwọ́ rẹ̀ Christopher Musa wa ni àwọn sì wà lórí ìwádìí àwọn tó já sí wípé kò ní bọ́ lásìkò tí àwọn bá ṣe tán táwọn fẹ́ lọ ṣe ìkọlù sí níbùbá rẹ̀ níbi tí ó wà ó ní ṣùgbọ́n kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi ọwọ́ wọnú kán sì ṣe sùúrù lórí gbígbé tí àwọn fẹ́ gbé ọ̀daràn náà torí wípé àwọn fẹ́ mú lọ́rùn ọwọ́ ni kó má bàa yọ bọ́lẹ̀ mọ́ àwọn lọ́wọ́ rárá ẹni tó ń wo àti sun akàn níṣe ni nítàn yóò pẹ́ létí omi òun lọ̀rọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n fẹ́ fi páńpẹ́ òfin mú mi ṣáájú ìwọ́de Ọmọyẹlé Sowore òun ló sọ èyí di mímọ̀
akọni tó jẹ́ ajìjàǹgbara nílẹ̀ káàárọ̀ òjìrì àti gbogbo nàìjíríà lápapọ̀ ìyún ọmọyẹlé sowore tó tún jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC ní inú ọdún 2023 òun ló ti sọ̀rọ̀ sókè lánàá òde yìí lólúùlú ilẹ̀ yìí tí ń ṣe àbújá lásìkò tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nígbà tí ó sọ̀kalẹ̀ láti ilẹ̀ òkèrè tó ti dé sí àbújá náà. Nínú àlàyé tí ọmọyẹlé sowore ṣe ó ní àwọn ti pinnu bẹ́ẹ̀ ni àwọn sì ti la àsìkò àti gbèdéke ọjọ́ kalẹ̀ tí àwọn yóò fi ṣe ìwọ́de káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti fi lè gbógun ti àwọn ìjọba jẹgúdújẹrá tí wọ́n fi ìfúnpinpin mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà. Ó sọ dímọ̀ wípé tó bá di ọjọ́ kìíní nínú oṣù kẹwàá níṣe ni àwọn yóò túyáyá tí wọ́n túyáyá jáde lọ ṣe ìwọ́de náà. Nínú àlàyé tó ṣe ó ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ajìjàgbara tẹ́ sì jẹ́ ọ̀dọ́ lákin ó ní mò ń ṣe yín lákin pé tó bá di ọjọ́ yìí ẹ jáde síta kẹ́ ẹ jẹ́ ká fi ẹ̀hánnú wa hàn torí pé agbára tá a ní láti tako ìjọba tó wà lóde lénìí òun náà ní ìṣe ìwọ́de náà. Ó ní bí ẹ bá rí mi ẹ ṣe ìwọ́de bí ẹ bá sì rí mi tí wọ́n bá fi páńpẹ́ òfin mú mi ní ọjọ́ yìí ẹ sì ṣe ìwọ́de náà. Ó ní ẹ má jẹ́ kí fífi páńpẹ́ òfin tó bá fi mú òun kó jẹ́ nǹkan tí ó bomi tútù sí yín ní ọkàn. Ó ní òun lu gbogbo àwọn ọmọ tó jẹ́ ọ̀dọ́ langba lọ́gọ̀ ẹnu pẹ̀lú wọ́n ti ṣe ń ṣe iṣẹ́ akin láti inú ọdún 2020 tí wọ́n ti ṣe ìwọ́de tó ní èyí tó lámìlaka EndSARS náà tó sì já sí wípé láìpẹ́ yìí wọ́n tún ṣe ìwọ́de lórí ọ̀wọ́n gógó oúnjẹ àti ìjọba tó bàjẹ́ lóde yìí. Ó ní pẹ̀lú gbogbo èyí níṣe ni ọkàn ń balẹ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ níṣe ni wọ́n ti jí gìrì tó sì já sí wípé kò sí nǹkan kan tí ìjọba kan fẹ́ ṣe fún ẹnikẹ́ni láti dún ìkòkò mọ́ wọn. Ó ní tí òun bá wà pẹ̀lú wọn ní ọjọ́ kìíní nínú oṣù kẹwàá yìí ó ní àwọn yóò jọ ṣe ni. Ó ní ṣùgbọ́n tó bá sì já sí wípé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ náà wọ́n tún fi páńpẹ́ òfin mú òun bí ìṣe wọn. Ó ní kí ẹnikẹ́ni wọn kó má fọ́ rárá kí wọ́n sì jáde síta náà kí wọ́n máa ṣe ìwọ́de lọ. Ó ní láìpẹ́ gbogbo nǹkan tí à ń béèrè lórílẹ̀‐èdè nàìjíríà lópin ìgbà tá a bá ti dákẹ́ yóò sì tẹ̀ wá lọ́wọ́ láìpẹ́ yìí. ọwọ́ iléeṣẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo ló ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn afurasí ọ̀daràn 27 ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí ikọ̀ ọ̀hún ìyún Adétúnjì Adélékè tó ṣe ní olúùlú ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́ ìyún ní Alágbàká. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní pẹ̀lú ìgbìyànjú àti akitiyan àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn náà níṣe ni àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn fi páńpẹ́ òfin mú ènìyàn 27 nínú àwọn tó ti jingiri nínú ìwà ọ̀daràn wù. Ó sọ dímọ̀ pé 4 nínú àwọn ènìyàn yìí ó ní wọ́n jẹ́ ògbóǹtarìgì ajínigbé àti àwọn tí wọ́n máa ń já ọ̀kadà gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní àìsàn àìwọ àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ọ̀hún ó ní àwọn fífi páńpẹ́ òfin mú àwọn ènìyàn náà nílò ètò tó ti dárúkọ ọ̀daràn kan tó pè ní Michael Ojo. Ó sọ di mímọ̀ pé Michael Ojo yìí ó ní ó jẹ́ ògbóǹtarìgì tó máa ń gba ọ̀kadà tó sì máa ń ṣekú pa àwọn ọlọ́kadà káàkiri ìpínlẹ̀ Ondo àti àwọn ìpínlẹ̀ tó súnmọ́. Ó ní nígbà tí àwọn bẹ̀rẹ̀ ìwádìí àwọn lọ sí ìpínlẹ̀ Kogi àti àwọn ìpínlẹ̀ míì tó súnmọ́ ìpínlẹ̀ Ondo náà nínú èyí tí wọ́n kí ó tó di wípé wọ́n fi páńpẹ́ òfin mú Michael Ojo yìí. Ó ní lásìkò tí àwọn ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà lẹ́nu Michael Ojo ó sọ di mímọ̀ wípé tóun bá ti gba ọ̀kadà lọ́wọ́ àwọn ọlọ́kadà náà níṣe ni wọ́n máa ń ta ọ̀kadà náà ní 20,30 náírà tàbí 50,50 náírà 30,000 naira tàbí 50,000 naira ni òun máa ń ta ọ̀kadà tí òun bá ṣe bẹ́ẹ̀ tí òun bá jágbà lọ́wọ́ àwọn ọlọ́kadà náà. Wàyí o nínú àlàyé tí wọ́n tún ṣe wọ́n sọ di mímọ̀ wípé 4 nínú àwọn míì tí ọwọ́ tún bà ó ní wọ́n jẹ́ ajínigbé tí wọ́n sì máa ń gba owó gọbọi lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n bá ti jí gbé. Nínú àwọn tó fi orúkọ wọn léde yìí ó ní Usman Shehu, Òjó Tèmítáyọ̀ àti Pélémọ. Ó sọ di mímọ̀ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ọwọ́ bà ní agbègbè Ìkàkúmà Àkókó tí ń ṣe ìpínlẹ̀ Ondo nínú àwọn 27 tó já sí wípé wọ́n ti jingiri nínú ìwà ọ̀daràn tí wọ́n hù ní ìpínlẹ̀ ọ̀hún. Kàyéfì rèé o, ìyàlẹ́nu ńlá sì ló jẹ́ fún gbogbo àwọn ènìyàn pẹ̀lú bí àwọn ọmọ kéékèèké tí ọjọ́ orí wọn kò tí ì ju ọmọ ọdún 15 tí wọ́n sì túyáyà jáde síta láti ṣe ìfẹ̀hónúhàn ní ìlú Ìlọrin tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Kwara lórí ìṣèjọba èyí tó wà lóde yìí.
gẹ́gẹ́ bí fọ́nrán náà ṣe ń jáwé rìn káàkiri orí ayélujára nínú èyí tí wọ́n ti ṣe àfihàn àwọn ọmọ kéékèèké tí ọjọ́ orí wọn kò tí ì lè ju ọmọ ọdún márùndínlógún nínú èyí tí wọ́n ti tú jáde tí wọ́n sì ń kọ orin wípé Tinubu olè àti pé ìjọba tó wà lóde yìí ó ti sú àwọn ò fẹ́ o àwọn ò fẹ́ ìjọba tó wà lóde yìí àwa ò fẹ́ ó ní orin tí àwọn ọmọ kéékèèké náà tí wọ́n fi bẹnu pẹ̀lú ewé lọ́wọ́ àti oríṣiríṣi ohun àmì tí wọ́n fi ń ṣe ìwọ́de náà gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ènìyàn ṣe wọ́n sọ dímọ̀ wípé lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe sátidé yìí ìyún ọjọ́ kọkànléní ogún inú oṣù tá a wà yìí ó ní àwọn ọmọ kéékèèké náà jáde tí wọ́n sì tú yáyá lọ sí iwájú ààfin ti emir ìlú Ìlọrin nínú èyí tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn wípé ohun gbogbo ló ti sú àwọn pẹ̀lú àwọn òṣèré oúnjẹ jẹ ní ilé tí àwọn ìyá àwọn àti bàbá àwọn sì ń pariwo wípé ìṣèjọba tó wà lóde yìí òun ló fà á tóun gbogbo fi dorí kodò báyìí ẹ fọwọ́wọ́nú ẹ ṣe sùúrù èyí ló sì mú kí àwọn ọmọ kéékèèké náà kí wọ́n túra wọn síta láti ṣe ìfẹ̀hónúhàn èyí tó lámìlaka lólùlù ìpínlẹ̀ Kwara tí ń ṣe ìlú Ìlọrin bí ẹ bá gbàgbé nílùú Ìlọrin náà bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí níṣe ni wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú awakọ̀ kan tó jẹ́ baálé ilé èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Wahab Ajibade nínú ètò ti sọ́ọ́ di mọ̀ wípé pẹ̀lú bí ìṣèjọba tó wà lóde ìṣerí yìí níṣe ni ara kan ara ìlú onípàápàá jùlọ àwọn táwọn jẹ́ ọlọ́kọ̀ yìí ó ní túláàsì ló ń fi mú ẹgbẹ̀rún mẹ́ta náírà délé nínú ètò jásí wípé owó tí òun pa ó ní kò dín ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà 20,000 naira ó ní ṣùgbọ́n ẹja fọ́ sí wẹ́wẹ́ ká ṣe àlàyé rẹ̀ fúnra wa ó ní epo jálá kan tí òun rà nílùú Ìlọrin ó ní kò dín ní 1,100 naira oníbòun bá wá rí epo yìí tóun náà gbára tóun náà gbòòrò èèyàn mélòó ni òun fẹ́ fi gbé ọ̀hún gbogbo owó tí ó padà kù lọ́wọ́ òun ó ní kì í ju ẹgbẹ̀rún mẹ́ta náírà lọ ó ní òun ò tó bàbá ọmọ ṣe nínú ilé mọ́ báyìí tó sì já sí pé iṣẹ́ ọkọ̀ wíwà yìí olùhùn ti ń ṣe tó ti fi ń bọ́ ẹbí àti ará tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n ìjọba tó wà lóde yìí níṣe ló ti dorí gbogbo nǹkan rú tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba náà wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ síjú àánú wo àwa ènìyàn tó wà nílùú kí ọmọ kó má bàa di ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ kàyà náà kó má bàa ṣe bẹ́ẹ̀ di aya aláya. ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló ti ṣe bẹ́ẹ̀ ju arákùnrin kan sẹ́wọ̀n oṣù 6 lórí ẹ̀sùn pé ó jí iṣu ẹyọ 3 ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tó jáde lẹ́yìn àti iléeṣẹ́ ìròyìn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà àlàyé náà ni wípé òṣìṣẹ́ alumílíọ̀n kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday ẹjọ́ òní ó ń gbé ní agbègbè Ọ̀kínní nílùú Òṣogbo tó sì rí ẹjọ́ ní ilé ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìlú Òṣogbo náà ti ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ agbèfọ́ba èyún Jacob Akíntúndé ṣe ó ní ọjọ́ 22 inú oṣù kẹsàn-án tá a wà yìí níṣe ni Sunday náà ni ó ṣe bẹ́ẹ̀ tó jí iṣu arákùnrin kan tí wọ́n pè ní Olúwọlé Dúrójayé iṣu ẹyọ 3 rẹ̀ nínú èyí tí wọ́n sì ṣe pé tí wọ́n sì fi páńpẹ́ òfin mú tí wọ́n fi gbé lọ sí ilé ẹjọ́ gẹ́gẹ́ bí adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà ìyún M Ọlátúnjí bó ṣe sọ ó ní sọ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn yà bí ó kò jẹ̀bi ṣùgbọ́n Sunday jẹ́wọ́ wípé mo jẹ̀bi torí kò sí agbẹjọ́rò kankan fún un ó ní kẹ́ẹ̀sì máa wò ó kì í ṣe pé òun kàn déédéé jalè òun níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ alumíníọ̀n ni òun ṣe ó ní ṣùgbọ́n ìta tó gbẹ tí kò sì sí ohun tí àwọn mọ̀lẹ́bí òun yóò jẹ òun ló mú òun kóun fi gbìyànjú ajé wò tóun fi ṣe bẹ́ẹ̀ jí iṣu ẹyọ 3 náà kí ilé ẹjọ́ dákun dábọ̀ kí wọ́n fi oríjìn òun kí wọ́n sì gbójú kúrò nínú àṣìṣe òun ṣùgbọ́n adájọ́ ilé ẹjọ́ náà ní ìwà tó wù òun ló ṣe bẹ́ẹ̀ tó tako òfin nínú èyí tí wọ́n ti ní yóò lọ fi ẹ̀wọ̀n oṣù 6 gbáko yóò lọ fi gbára tí yóò sì da iṣu tó jí náà tí yóò dá padà fún ẹni tó ní. iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí tó wà ní Àbújá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé ọmọ yahoo tó fẹ́ fọmọbìnrin kan ṣe oògùn ọrọ̀ ní ilé ìtura l'Àbújá gẹ́gẹ́ bí fọ́nrán kan tó ti ń jà rìnrìn láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí pẹ̀lú bí àṣírí arákùnrin kan bí ó ṣe tú ní ọjọ́ 18 inú oṣù kẹsàn-án tá a wà yìí ní ilé ìtura tí wọ́n pè ní Top View ní Wuse Zone
zone 5 ní Àbújá gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. Arákùnrin tó jẹ́ ọmọ yahoo ìyún oníjìbìtì orí ayélujára Joseph Eve tó jẹ́ ẹni 30 ọdún ó ní iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí ní àwọn ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú lẹ́yìn tí fọ́nrán kan tó ń jà rìnrìn nínú ètò ti so obìnrin kan mọ́lẹ̀ ní ọwọ́ tó sì so ní ẹsẹ̀ ní ilé ìtura náà nínú ètò ti fẹ́ fi ọmọ náà ṣe oògùn ọrọ̀. Olivia Ije-Omachukwu Umeka oní orúkọ ọmọbìnrin náà tó jẹ́ ẹni ọdún 35 pẹ̀lú bí àlàyé fọ́nrán náà bí ó ṣe ń jà rìnrìn káàkiri níṣe ni wọ́n ṣe àfihàn arákùnrin Joseph Eve yìí tó jẹ́ ẹni 30 ọdún lẹ́ni tó so ọwọ́ ọmọbìnrin náà níwájú tó sì so ẹsẹ̀ rẹ̀ tó ti ń gbìyànjú láti fi ṣe oògùn ọrọ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí ní Àbújá ìyún Josephine Adé ó sọ di mọ̀ wípé lẹ́yìn tí àjọ civil defence fi páńpẹ́ òfin mọ́ arákùnrin náà nígbà tó ń gbìyànjú láti júbà ehoro ó ní wọ́n fà lé àwọn ní ọwọ́ ó sì ti wà ní àkóló àwọn báyìí níbi tí àwọn ti ń ṣe ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn ọ̀hún tó sì sọ di mọ̀ wípé láìpẹ́ tí ìwádìí àwọn bá ti fi ojú hàn àní ò sí ilé ẹjọ́ òní yóò gbà lóǹtẹ̀. Nínú ìròyìn ti Yorùbá Nation báyìí ó ti tó 29,000 ènìyàn tó jẹ́ ọmọ káàárọ̀ òjìrè ìyún 29,000 ọmọ Yorùbá tó já sí wípé àwọn Fúlàní ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti pa wọ́n ní ìpakúpa nílẹ̀ bàbá wọn. Ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè ló sọ èyí di mímọ̀. Ọ̀jọ̀gbọ́n àgbà tó jẹ́ bàbá fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè àti àwọn tí wọ́n pè fún ìdásílẹ̀ Yorùbá Ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè ló sọ èyí di mímọ̀ lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọlọ́dọọdún ọjọ́ ìṣọ̀kan Yorùbá èyí tí wọ́n ṣe àfihàn rẹ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ kẹtàléníogún inú oṣù tá a wà yìí gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀jọ̀gbọ́n àgbà náà Banji Akíntóyè tó ṣe ó sọ di mímọ̀ wípé ní ilẹ̀ káàárọ̀ òjìrè níṣe ni àwọn Fúlàní ni wọ́n ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ tí wọ́n sì ti ṣọṣẹ́ nínú tí wọ́n ti ṣe ikú pa ọmọ káàárọ̀ òjìrè tó ń ka wọn jẹ́ 29,000 mélòó la wá fẹ́ kà nínú àwọn ènìyàn tó jẹ́ abilékọ tí wọ́n ti fi ipá àti ìkúùkù bá ní àṣepọ̀ ó ní pẹ̀lú bí nǹkan ṣe rí nílẹ̀ káàárọ̀ òjìrè yìí tó já sí wípé kò sí ètò ààbò bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ òtẹ́ ẹrú kan tí wọ́n lè lọ sínú oko wọn lọ rè dáko. Nǹkan tó jẹ́ pàtàkì jù tó sì lè jẹ́ ojútùú sí ìṣòro yìí ó ní kí orílẹ̀-èdè Yorùbá gangan fúnra rẹ̀ kó wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n náà bí wọ́n ṣe sọ wọ́n ní bí orílẹ̀-èdè Yorùbá tó bá ṣe bẹ́ẹ̀ wá sí ìmúṣẹ níṣe ni a yóò gbógun ti àìsí ètò ààbò àti ọ̀wọ́n gógó oúnjẹ èyí tí gbogbo ọmọ káàárọ̀ òjìrè ń kojú lọ́wọ́ báyìí ó ní àwọn Fúlàní yìí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba ilẹ̀ tó sì já sí wípé òfin ilẹ̀ Nàìjíríà kò fààyè gbani láti ṣe irú ìwà tí wọ́n wù yìí ṣùgbọ́n tí ìjọba sì káwọ́ gbéra tí wọn kò wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ wọn ó ní mélòó ni àwa fẹ́ sọ nínú ọ̀sẹ̀ tí àwọn ènìyàn burúkú Fúlàní darandaran yìí tí wọ́n ti ṣe ó ní ìṣèjọba tó wà lóde yún ìjọba àpapọ̀ níṣe ni wọn kò tiẹ̀ fi ṣe ìjọba náà tí wọn kò fi yin ẹni tó jẹ́ olórí ilẹ̀ Yorùbá ẹni tó jẹ́ olórí Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bó ṣe já sí wípé wọ́n ń sọsẹ́ lónìí sọsẹ́ lánàá àti sọsẹ́ lọ́la òní tó sì ń fa kùdìẹ̀kudiẹ fún ìjọba tó wà ní òde yìí. Bàbá náà wá sọ wípé òun rọ gbogbo àwọn gómìnà tó wà nílẹ̀ káàárọ̀ òjìrè àti gbogbo àwọn orí adé pátápátá wípé kí wọ́n ya ọjọ́ kan gbòógì èyí tí ó máa jẹ́ ọjọ́ 23 inú oṣù kẹsàn-án fún ọjọ́ àyájọ́ ìṣọ̀kan àwa Yorùbá kí tẹ̀síwájú àti ìmúgbòòrò tó lámìlaka kó lè máa bá ìran káàárọ̀ òjìrè. Bàbá náà kò ṣàmẹ́nu dé ibi ìdásílẹ̀ àwọn Àmọ̀tẹ́kùn èyí tí wọ́n sọ wípé wọ́n dásílẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn láti fi lè máa kojú wàhálà àti làásìgbò àwọn Fúlàní darandaran ó ní nígbà tí àwọn Àmọ̀tẹ́kùn náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé orí àléfà tí wọ́n dá wọn sílẹ̀ níṣe ni wọ́n ṣe bí ọmọ akin ó ní ṣùgbọ́n báyìí agbára wọn gan kò ká àwọn Fúlàní náà mọ́ ṣùgbọ́n ojútùú sí gbogbo ìṣòro yìí ó náà ní ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó lómìnira tilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ òjìrè fúnra lára wa. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ni Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ gbogbo ìta àti mọ ẹnubà yìí tó bá kàn yín jù níbẹ̀ ẹ bá fi sínú comment section yín ká sì máa dá yín lò ní wàdà sísà tí a bá ti ń rí tẹ́ fi ń ṣọwọ́ sí wa títí dìgbà tá a tún máa padà mọ́ ìròyìn míì wá àtẹ̀mí àtẹ̀yìn ànígbùrò aburú síra wa.
àkójúmọ́ lẹ́ẹ̀kan sí i.